rí àwọn ọ̀rọ̀ tí èmi máa ń sọ ọgbọ́n àtọ̀runwá ni heavenly wisdom òun ni wọ́n ń pè gbogbo ẹ̀yin tẹ́ ń wá nú DM mi tẹ́ ń wá bí mi léèrè ọ̀rọ̀ bó lèmi ṣe rí bó lèmi ṣe mọ̀ ṣé ẹ rí nǹkan tẹ́ ẹ bá sọ tó bá ti lè jẹ́ wípé látara ń tẹ́ experience lẹ fi ń sọ is no more wisdom from above is now from your own personal experience. Mo sọ nínú fídíò mi kan mo náà sẹ́mínà kan wà tèmi lọ mo máa ń lọ tẹ́lẹ̀ mo náà sẹ́mínà gan tí wọ́n pọ̀ lórí láptọ̀pù mi nǹkan mọ̀ọ́mọ̀ gbọ́ mọ́ ni torí àpadà wàá discover pé àwọn tí wọ́n máa ń fún wa náà dánilẹ́kọ̀ọ́ personal experience wọn ni wọ́n ń lò fún wa tí ì sì ṣe wípé tí gbogbo wọn go through náà làwa náà ó go through nínú ìrìn àjò ayé àwa padà rí wípé a fẹ́ squeeze life wa láti dàbí àwọn kan meanwhile ètò tọ́lọ́run ní fún àwa ó yàtọ̀ sí tiwọn torí ẹ̀ mo ṣe ní kó ní kálukú find the relationship pẹ̀lú ọlọ́run ṣe rí àwọn ẹ̀bùn ẹ̀mí tẹ́ bá wo 1 Corinthians 12 ẹ̀ ra àwọn ẹ̀bùn ẹ̀mí tó wà níbẹ̀ pé word of wisdom ara àwọn ẹ̀bùn ẹ̀mí ni ọgbọ́n àtọ̀runwá ni bàmí tẹ́mi gan bá ń wo ọ̀sẹ̀ mi báyìí yìí máa ń yà mí lẹ́nu ni nítorí wípé ọgbọ́n àtọ̀runwá ni ìtọ́ ọba ti jẹ́wọ́ lọ rí ìwọ lọ ṣe kọ́ ọ tó sọ ìtọ́ orí tó ṣe lọ ń sọ kì í ṣe wípé nǹkan tí orí gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn ọlọ́run ló fún wa so tá a bá ti ń sọrú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn ọmọ ṣàṣàyàn rẹ̀ ọlọ́run nìkan ló pé tán ṣùgbọ́n tẹ́ ẹ bá wo gbogbo àwọn nǹkan tá a mọ̀ sọ òun ẹ̀ rí wípé ntójú òótọ́ lọ́pọ̀ jù bẹ́ẹ̀ tójú òótọ́ ńlọ́pọ̀ jù bẹ́ẹ̀ so wàá rí wípé personal experience kálukú is personal to that person bẹ́ẹ̀ ni irú èmi ní ìsìn nígbà mo parí school sáàtì ọdún 5 mo tún fi dúró kí n tó wọ yunifásitì nítorí wípé ìfẹ́ẹ̀lì o àmọ́ ṣe mọ̀ ẹ̀yin náà má admission Nàìjíríà grace of God and whom you know ni 2007 mo ti ṣe tán mo wá ẹsẹ̀ admission 2011 ṣẹ́yìn náà rí gáàpù kí n wá rọ́ ss3 kan sìn kí n wá mọ̀ sọ fún pọ́dún iye ọdún báyìí ni ó fi dúró kó tó wọ school tí ò ní sọ páǹtì ẹ̀dá kùn sí ìṣepọ̀ rẹ̀ yìí so ìyẹn ẹ̀ lè mọ́ lo personal experience yín kẹ́ fi generalize fún ẹgbẹ̀ẹgbẹ̀rún èèyàn tí ó dò sábẹ́ ẹsẹ̀ ìrànṣẹ́ yín so wàá rí wípé gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo ṣe ní ẹ jẹ́ á ní personal relationship pẹ̀lú Ọlọ́run àmọ́ bọ́lọ́run ṣe ń bá wa ṣe àwọn ìrìn àjò wa so gbogbo àwọn nǹkan tèmi ń sọ ọgbọ́n àtọ̀runwá Ọlọ́run ló fún mi ìyẹn gbọ́ síta òjòkó then number 2 tí mo fẹ́ sọ ni pé tó bá ti mọ̀ wípé obìnrin ni ọ́ tó o sì mọ̀ pé bóyá òun go through any emotional trauma mọ́ lọ rèé rojọ́ rẹ fún ọkùnrin àbí opposite sex wọ́n lọ rojọ́ rẹ fún ọkùnrin toró máa padà take advantage á padà do ẹgbẹ̀yìn ni àwọn ọkùnrin are always in the habit of time tóbìnrin bá weak yẹn ìgbà yẹn náà máa ń fẹ́ take advantage of obìnrin míì àtún wà so weak so down to the extent yìí pé ẹni tó ti toast ẹ̀ rí àbẹ́ nìkan tó ti fokó lórí ni ó tún wá lọ sunkún sí léjìká pé ara wo tẹ́ni ṣe á padà do ẹgbẹ̀yìn ni Ọlọ́run bá ń gbọ́ so ó ṣe pàtàkì fún wa tó bá tiẹ̀ sì fọ̀rọ̀ ẹ lọ obìnrin the worst tóbìnrin lè ṣe ó lè fi bú ẹ kódà kó ṣe ìyá ẹ kó sàǹtí ẹ kó sà ọ̀rẹ́ ẹ tó bá jóbìnrin obìnrin ó fi bú ọ gbàgbé bó ṣe jẹ́ á fi bú ẹ ṣùgbọ́n kó fi bú ẹ ó bẹ́tà ju kó wá lọ dóko regret because ìyẹn á mọ̀ wípé time tó ń go through emotional struggle yẹn á mọ̀ wípé o kàn weak at that time ni yóò mọ̀ pé ní tó ń torí ẹ̀sùn kún yẹn o sì nífẹ̀ẹ́ ni yẹn wàá ṣèpadà lọ á kàn sáré lo take advantage yẹn láti do ẹ̀ á padà trash ẹgbẹ̀yìn ni mo ní èèyàn kan tó nírú kéèsì yẹn tí mò ń treat lọ́wọ́ báyìí ni mo ṣe wò pé this is a wisdom for the whole world so tó bá mọ̀ pé obìnrin ní ẹ̀ tó dẹ̀ ń go through emotional stress àbí struggle má ever lọ sunkún bá ọkùnrin kan in the name of bóyá ó jẹ́ prophet àbí pastor àbí wòlíì àbá àfà àbí any spiritual leader kódà kó sóun gan láàrẹ gbogbo wòlíì àgbáyé tó bá ti jẹ́ ọkùnrin ní ṣe mọ̀ pé àtọ́ pé anointing tọ́lọ́run fún okó ó yàtọ̀ sí anointing tá a fi ń wàásù anointing kan òdì kan lọ́wọ́ tó bá ti jẹ́ ọkùnrin má lọ ro ẹjọ́ ayé ẹ̀ fún un má sunkún sí èjìká ọkùnrin kan rárá tẹ́nìkan ṣe á do ẹgbẹ̀yìn má tanra ẹ̀ ọkùnrin are always in the habit of kókó wọn máa le sí obìnrin tó bá appear pitiful níwájú wọn irú àwọn okó yẹn okó àbámọ̀ ló máa ń padà jẹ́ because by the time tó bá get over trauma yẹn tán wàá wá máa rántí gbogbo àwọn nǹkan yẹn ẹni yẹn á ti padà eventually trash ẹ tó bá dẹ̀ ti trash ẹ ìyẹn ló máa fa ẹkún àsùn sínú fún ẹ you understand ṣe mọ̀ pé wọ́n sọ pé tough time never last it is tough people that last so time tó ń go through emotional struggle yẹn time yẹn máa wàá get over ìgbẹ̀yìn náà ni so wọ́n wà so weak and so down to the extent yìí pé wà lọ sunkún sí èjìká ọkùnrin kankan torí á take advantage á do ẹgbẹ̀yìn ni torí eléyìí tá à ń sọ ní ìsìn àwọn èèyàn tó ní mú ọgbọ́n bẹ̀ ìwádìí pé bó ló ṣe mọ̀ tàná ṣó ṣe rí ni ṣó ṣẹlẹ̀ sí rí ni wọ́n mọ̀ wá kiri mo ti sọ fún yín pé ẹni tí nǹkan bá ṣe tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ experience ní sọ kò sọ láti kì í ṣe ọgbọ́n ó ń ṣàlàyé ayé ara ẹ̀ ní ṣùgbọ́n ẹni tí ó bá wà neutral tọ́lọ̀ ń fún ní ọgbọ́n tọ́lọ̀ ń sọ ọgbọ́n
kalẹ̀ sí lọ́dọ̀ ọ̀dọ̀ àwọn yẹn ẹ rí wípé neutrality náà máa fi sọ̀rọ̀ tó bá ti ní any emotional struggle as obìnrin má ever lọ sunkún sí èjìká ọkùnrin kankan àfi tí wọn náà bá rẹ́dì láti dó okó orú ọkùnrin yẹn ṣòye ẹ̀bẹ̀ yẹn ẹ̀yẹn náà gbọ́ títà òjókòó so ọgbọ́n àtọ̀run wá ní nǹkan táwa ń sọ a rí pa àwọn ẹ̀bùn ẹ̀mí tọ́lọ́run fún ọmọ rẹ̀ oríṣiríṣi ni ó kẹ́ pé àwọn tó máa ń wá ẹ̀mínẹ́ǹtì jù tá a tètè máa ń rí tán èèyàn míì máa ń fẹ́ẹ̀kì ńlọ́kọ́ mọ́ jù ṣòye yín àmọ́ tọ́gbọ́n yòókù tí ọkọ̀ mọ́ yẹn ọlọ́run fún èèyàn náà téèyàn bá ṣàwárí rẹ̀ so ó ṣe pàtàkì fún wa láti mọ̀ tí mo ní kí n mú wá fún wa ní ọ̀sán ìnáà ẹ ṣeun.